ilé ìkẹ́rùsí ńlá kan làwọn eléyìí lọ́ọ́ fọ́ lọ́gànjọ́ òru. bí wọ́n bá ń pe àwọn afurasí ọ̀daràn mẹ́ta yìí, Moses Lazarus ẹni ọdún 41, John Amachi ẹni 40 ọdún àti Chidi Peter ẹni ọdún 27 27 ní ọmọ òru làásèkà kò sírọ́ níbẹ̀ torí àjìn òru tí kálukú ti sùn lábẹ́ òrùlé rẹ̀ níṣẹ́ láabi tí wọ́n ń bẹ̀rẹ̀. aago 12 kù ìṣẹ́jú 15 lọ́wọ́ bà wọ́n lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kẹfà yìí níbi tí wọ́n ti lọ fọ́ ilé ìkẹ́rùsí ńlá kan tó jẹ́ ti iléeṣẹ́ Power Gas Company èyí tó wà nílùú Ìgèrè ní OPK State tó wà níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípìnlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ ni wọ́n ṣe dèrò àhámọ́ níbi tí wọ́n ti ń fẹnu fẹ́ra bẹ́ abẹ̀bẹ̀ lọ́wọ́. olùdarí ètò ìròyìn fáwọn ẹ̀ṣọ́ elétò ààbò Ogun State Community and Social Orientation and Safety Corps táwọn èèyàn mọ̀ sí so-safe ọ̀gbẹ́ni Moruf Yusuf sọ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ s'Aláròyé pé àwọn ẹ̀ṣọ́ so-safe ìlú Ìgèrè tí wọ́n ń lọ káàkiri ìlú gẹ́gẹ́ bí ìṣe wọn ni wọ́n ṣàdédé kan ikọ̀ adigunjalè yìí lásìkò tí wọ́n fẹ́ kó ẹrù olè wọn sọdá ni wọ́n bá mú wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbúròó gìrìgìrì ẹsẹ̀ àwọn yòókù wọn bí wọ́n ṣe ń sá lọ lọ́jọ́ náà. lásìkò ìwádìí, Amachi John jẹ́wọ́ pé ojúlé 5 òpópónà Imode Ìsíbírí nílùú Ìjànikin lòun ń gbé, ibẹ̀ lòun ti ń wá jalè l'Adó-Odò Ọ̀tà. Lásàrù ní ojúlé 3 òpópónà Jacob lágbègbè checkpoint tó wà ní títì márosẹ̀ Badagry lòun ti ń wá ní tòun, nígbà tí ẹ̀kẹta wọn Chidi Peter ń gbé ní ìlú Ìgèrè ní Ìgèrè Unsa Community nítòsí OPK State Area 8 nílùú Àgbàrá. wọ́n lẹ́nì kẹta tọ́jọ́ orí ẹ̀ kéré ju tàwọn yòókù yìí gan ló ṣe àtọ̀nà báwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣe wá digunjalè nílùú náà. òun ló sì júwèé bí wọ́n ṣe rìn tí wọ́n fi rí iṣẹ́ náà ṣe fún wọn. ó ṣetán olè ilé ni wọ́n ló ń ṣílẹ̀kùn fún tòde. lára àwọn ẹrù olè tí wọ́n ká mọ́ àwọn amòòkùnṣìkà yìí lọ́wọ́ ni ọkọ̀ akẹ́rù aláwọ̀ búlù àti funfun kan tí wọ́n kọ Chijioke síwájú rẹ̀. nọ́mbà ọkọ̀ ọ̀hún ni SMK 334XD. àwọn irin gbọ̀rọ̀gbọ̀rọ̀ oríṣiríṣi, ilẹ̀kùn alálùmí kan àtàwọn dúkìá míì gbogbo. kọ̀mándàǹtì Sọjí Gonzalo ní ìwádìí àwọn fi hàn pé àwọn afurasí yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ burúkú wọn ọ̀hún. ó láwọn ti fa àwọn mẹ́tẹ̀ẹ̀ta lé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Àgbàrá lọ́wọ́ fún ìwádìí tó lọ́ọ̀rìn kí wọ́n sì lè tètè kó wọn lọ ilé ẹjọ́. ó láwọn ò ní káàárẹ̀ títí táwọn máa fi rí àwọn yòókù wọn tó sá lọ mú. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.